A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Olórí ológun KOAS Lieutenant General Wahidi Shaibu ti ní ikọ̀ ológun sa gbogbo ipá wọn fún àṣeyọrí láti gba akẹ́kọ̀ọ́ 23 àti olùkọ́ 7 tí wọ́n jí gbé ní iléèwé 3 tí ó wà ní ìjọba ìbílẹ̀ Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́ kalẹ̀. Shaibu sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lópin ọ̀sẹ̀ ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers, gẹ́gẹ́ bí ara ètò láti fi sàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ológun fún ti ọdún 2026. Ó ṣèlérí wípé ìgbìyànjú wọn yóò yọrí sí ìpadàbọ̀ wọn ní ayọ̀ àti àlàáfíà kí wọ́n sì darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn. Níbi KOAS ti ń sọ̀rọ̀ lórí ìgbìyànjú wọn ní ẹkùn àríwá ìlà oòrùn ni ó ti ní ikọ̀ ológun lábẹ́ Operation Aninkai ti ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí tí ó pọ̀ tako àwọn adàlúrú àti agbésùmọ̀mí. Shaibu ní àlékún ohun èlò ààbò ti mú kí àwọn ará Ogunléndé padà sílùú, bí ó ti tọ́ka ìpàgọ́ Ogunléndé Bama ní ìpínlẹ̀ Borno tí wọ́n ti tì pa. Olórí ológun kéde wípé Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu àwọn ohun èlò láti fi gbógun ti ìṣòro ààbò. Bákan náà ni ààrẹ bu ọwọ́ lu ìdásílẹ̀ Nigeria Army Depot tuntun ní Amasiri, Edda, ìpínlẹ̀ Ebonyi láti mú àpapọ̀ iye dépò tí ó ti wà di 3. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ ìjẹta Goodluck Jonathan ti ní ẹnikẹ́ni kò fi $500 bílíọ̀nù $500 billion lọ òun láti fi díje tako olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú National Democratic Congress (NDC) Peter Obi níbi ìdìbò gbogbogbò ọdún 2027 láti fi pín ipò ní ẹkùn gúúsù. Jonathan sọ àlàyé ọ̀rọ̀ yìí lánàá nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn Dr. Ikechukwu Eze. Eze ṣe àpèjúwe àhesọ yìí ní irọ́ pátápátá tí kò lẹ́rìí àti ìgbìyànjú àti wọ́ sínú awuyewuye òṣèlú tí kò nídìí. Wọ́n ní àhesọ ọ̀hún kọ̀ àti pèsè àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àhesọ lórí ìgbà àti àkókò tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé, kí wọ́n tọ́ka àwọn tí wọ́n fi owó lọ̀ tàbí àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣojú rẹ̀. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ìjẹta Jonathan kò fi ìgbà kankan lọ́wọ́ nínú $500 bílíọ̀nù láti fi pín ìbò gúúsù tako Peter Obi, kí ọmọ Nàìjíríà má fi ọkàn sí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn olùgbé àti awakọ̀ tí wọ́n ń gba ojúnà Sango sí Ìdíròkò, ìpínlẹ̀ Ògùn ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn kí ó tètè bá wọn tú apá kan ojúnà yìí ṣe. Àwọn awakọ̀ tí wọ́n ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ nígbà àbẹ̀wò sí ojúnà yìí kérora lórí ipò tí ojúnà yìí wà tí ó fi mú ìṣòro bá lílọ bíbọ̀ ọkọ̀. Gẹ́gẹ́ bí àlàyé wọn, ibi tí ó bàjẹ́ lójúnà yìí ti di ìṣòro ńlá tó ń fa súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀. Akọ̀ròyìn ṣe àkíyèsí ọ̀pọ̀lọpọ̀ kòtò láàrin títì ní kété tí wọ́n bá bọ́ sójúnà láti ibùdókọ̀ Sango tí ọ̀pọ̀ àwọn awakọ̀ fi ń tẹ̀ jẹ́jẹ́. Ìparí ojúnà Ojú-Òre lọ sí ibùdókọ̀ Fowóbí náà ti bàjẹ́ tí ó ń fa súnkẹrẹ-fàkẹrẹ pẹ̀lú bí àwọn awakọ̀ ṣe ń làkàkà àti pẹ́wọ́ gba ojúnà. Àwọn awakọ̀ ní ìṣòro yìí ti wà láti oṣù díẹ̀ sẹ́yìn tó ń yọrí sí kí ọkọ̀ máa bàjẹ́ àti ìfàkókò ṣòfò. Ọ̀kan nínú àwọn awakọ̀ tí ó pe ara rẹ̀ ní Azeez Oṣuọlálé ní ipò tí ojúnà yìí wà ti dá ìṣẹ́ sílẹ̀ fún àwọn èrò ojúnà. Ó ní ojoojúmọ́ ni àwọn ń gba ojúnà yìí, bẹ́ẹ̀ ló sì ń bàjẹ́ sí i lójoojúmọ́ lákòókò tí gbogbo ènìyàn fẹ́ jáde papọ̀ rush hour. Àwọn lè lò kọjá wákàtí kan lójúnà tí kò yẹ kí ó gbà ju ìṣẹ́jú díẹ̀. Ojoojúmọ́ lọkọ̀ ń bàjẹ́. Àwọn onímọ́tò ti fi owó kún owó fún èrò ọkọ̀, pàápàá jùlọ lásìkò òjò tí omi kún ojúnà tí kò ní jẹ́ kí awakọ̀ mọ bí kòtò ṣe jìn tó. Ìgbà mìíràn èyí a máa yọrí sí ìjàmbá ọkọ̀. Kí ìjọba tètè bá wọn dá sí i, bí ó tilẹ̀ jẹ́ wípé kíkọ́ afárá lágbègbè Ojú-Òre nítòsí ilé ìjọsìn Living Faith ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn ohun èlò tí wọ́n ti jájọ síbẹ̀. Àwọn awakọ̀ gbóríyìn fún ìjọba lórí iṣẹ́ àkànṣe yìí, bí wọ́n ti rọ àwọn aláṣẹ kí wọ́n má fi ojú fo ojúnà tí ó ti bàjẹ́, pàápàá jùlọ ìgbésẹ̀ oníkíákíá láàrin Oníbùkù, Bàbáọdẹ àti Góró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Fọ́nrán kan tí ó ṣe àfihàn ọmọọba Adéníyì Adéyẹmí Matthew, ọ̀gbẹ́ni tí ó wà láàrin awuyewuye tí ó dìrọ̀ mọ́ ẹ̀sùn n1.3 billion Ghost Agency tó ń lọ lọ́wọ́ ti rú jáde lónìí lórí ẹ̀rọ ayélujára bí awuyewuye yìí ṣe ń tẹ̀síwájú lórí àgbélẹ̀rọ ilé-iṣẹ́ ìjọba. Fọ́nrán yìí ṣe àkàálẹ̀ ibi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìparí oṣù kẹfà ọdún 2026 níbi tí Adéyẹmí ti ń gbè lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ sí ìdásílẹ̀ ilé-iṣẹ́ Presidential Foreign Intervention Promotion Council bí ó ti ń tako ipò ilé-iṣẹ́ ààrẹ àti ọ́fíìsì olórí òṣìṣẹ́ sí ààrẹ tí Fẹ́mi Gbàjàbíàmílà ń darí. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ni Adéyẹmí ti béèrè ìdí tí àjọ tí ilé-iṣẹ́ ààrẹ ní kò exist ṣe máa fi ara hàn nínú ètò ìṣúná. Ó ní ètò ìṣúná kò lè dá wà, ó ní ìpele tí ó máa là kọjá bẹ̀rẹ̀ láti technical drafting, executive coordination, ministerial input, budget office review kí ó tó dé ilé aṣòfin méjèèjì fún àgbéyẹ̀wò. Adéyẹmí ṣe àríyànjiyàn wípé bí wọ́n ti fi àjọ yìí sínú ìṣúná fa ìbéèrè lórí bí àjọ yìí ṣe fẹsẹ̀ rinlẹ̀ tó. Adéyẹmí tún tẹnumọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àpò ìkówósí ni àjọ yìí ní pẹ̀lú ilé ìfowópamọ́ àgbà CBN. Àjọ yìí kan náà tí wọ́n ń pè ní non-existent tún ní domiciliary account onípọ̀n àti treasury single account tí gbogbo rẹ̀ wà pẹ̀lú CBN. Ó ní ǹjẹ́ ó ṣeé ṣe àti ṣí àpò ìkówósí pẹ̀lú ilé-iṣẹ́ tí kò exist pẹ̀lú ilé ìfowópamọ́ tí a mọ̀ sí commercial bank ní Nàìjíríà abẹ́lẹ̀ǹtẹ̀ ilé ìfowópamọ́ àgbà CBN. Bákan náà ni ó ṣe ẹ̀sùn wípé olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà béèrè fún 48% nínú n27.4 billion owó ìbẹ̀rẹ̀ iṣẹ́ take-off grant àti n2.5 billion tí wọ́n fẹ́ gbà nínú rẹ̀. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ni ìjọba fi ń sẹ́ gbogbo ẹ̀sùn. Ọ́fíìsì olórí òṣìṣẹ́ tẹnumọ́ wípé PFIPC kò ní àtìlẹ́yìn òfin, kì í ṣe ìjọba àpapọ̀ ló dá a sílẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé láti ilé-iṣẹ́ ààrẹ, Adéyẹmí ṣe àdàmọ̀dì ìwé-ẹ̀rí forged official documents. Lára rẹ̀ ni lẹ́tà ìyànsípò appointment letter tí ó ní orúkọ àti ìbọwọ́lù àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba, diplomats, foreign investors àti ará ìlú. Bí ó ti ṣe àgbékalẹ̀ ara rẹ̀ ní ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba. Awuyewuye yìí wálẹ̀ jìn sí i lẹ́yìn tí àfihàn jẹ jáde wípé ọ̀kan lára ilé-iṣẹ́ ìjọba tí wọ́n dárúkọ nínú ìṣúná ọdún 2026 gba owó tí ó lé ní n1.3 billion tí èyí fi dá awuyewuye sílẹ̀ lórí bí ilé-iṣẹ́ tí wọ́n pè ní àgbélẹ̀rọ ṣe máa fi ara hàn nínú ìṣúná ìjọba àpapọ̀. Nínú ìṣúná yìí la ti rí n803 million fún àwọn òṣìṣẹ́, n200 million fún overhead àti n300 million fún capital expenditure. Adéyẹmí tí ń kojú ẹ̀sùn oníkókó mẹ́jọ tí ó dá lórí forgery, impersonation, false personation and operating a fictitious government agency níwájú ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Ilé-iṣẹ́ ààrẹ tẹnumọ́ wípé ẹ̀sùn ti wà nílé-ẹjọ́ kí ará ìlú má wo ọ̀rọ̀ ẹnu tí oníkálukú ń sọ. Ṣùgbọ́n Adéyẹmí yarí wípé òun kì í ṣe ẹlẹ́tàn impostor wípé ilé-ẹjọ́ yóò yanjú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórin hip-hop Habeeb Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ti ṣe àfihàn èròǹgbà rẹ̀ àti padà sí iléèwé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ó ní òun ti já iléèwé jù sílẹ̀ drop out kúrò ní iléèwé gbogbonìṣe ìpínlẹ̀ Kwara State Polytechnic bí ó ti ní òun ní ìrètí àti parí iléèwé pẹ̀lú gbogbo àṣeyọrí rẹ̀ nídìí orin. Olórin yìí ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Honest Bunch podcast tí yóò jáde sí orí YouTube lónìí. Níbẹ̀ ni Portable ti ṣe ìrántí ìrìnàjò rẹ̀ lẹ́nu ẹ̀kọ́, ìlàkàkà àti rí owó iléèwé san àti bí ó ti di ìlúmọ̀ọ́ká. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.